nìyẹn. Olótùú ìbéèrè yẹn orú mi nojú dẹ̀ torí kí ọdún bá dé àti gbàgbọ́ o àtònímàlẹ́ o àtẹlẹ́sìn ìbílẹ̀ o dédé wọn ìjọ ń ṣe èsì fọṣẹ́ nìkan fọwọ́ rọ ẹnìkan rẹ́yìn àbí sọ́n fọwọ́ rọ ẹnìkan ẹgbẹ́ èsì o dédé ní ìjọ ń ṣe ọdún Agẹmọ àtúnṣe yìí náà gan nfẹ́ lè fọ mùsùlùmí ń ṣe jù ju ẹlẹ́sìn Agẹmọ gan lọ bẹ́ẹ̀ ni nfẹ́ lè fọ nígbà ẹ wò kọ́dún Christmas ìbàdí àwa oníbílẹ̀ àtàwa mùsùlùmí àwa ẹ̀mí ọ̀nà kàùtù jù gbò kọba máa wa Ṣàmsídìnì Ifákúnmi Núrù Ọ̀ṣungbèmí Ọ̀ṣunfúnkẹ́ àwa ẹ̀mí ọ̀jù tó náà kí ọjọ́ ojúdọ̀ba iléyá yẹn wọ́n fọwọ́ rẹ́ nìkẹ́ni rẹ́yìn o ṣó ní kálukú ń ṣọdún kí inú ẹni ń dùn káyọ̀ ẹni ń kún fọ ojú ọdún ní ti ṣojú ẹ̀mí dédé ẹni bá a ṣe àṣẹ o bá a ṣe máa ń ṣeré yẹn ẹnì kan fọwọ́ rẹ́ nìkan ẹ̀yìn o káàbá ẹni sọ fọ bóyá aṣọ ń rọ ẹlẹ́sìn kan rẹ́yìn kẹ́nìyàn lọ yẹ ààrẹ wò kó lọ yẹ ààrẹ wò dáadáa torí ẹsẹ̀ ni dé àmọ́ bá àtúnṣe jẹ́ kó ọdún dé náà yìí àwọn ọ̀rẹ́ tẹni ìjẹ́ onígbàgbọ́ wọn máa wẹni wálé ṣáàjọ máa ṣe bó ṣe wà káàkiri rẹ yẹn kẹ́nìkan dẹ́fọ̀ ọlọ́run rẹ́yìn irọ́ ni torí kí ọdún Christmas dé sẹ́yìn dédán ọmọ ẹni náà máa ra aṣọdún ṣáàjọ ń ṣe kọ́dún iléyadé dédán ọmọ onígbàgbọ́ lẹ́sìn ìbílẹ̀ máa ra ọdún ìṣẹ̀ṣe ṣe mọ́fọ́ ìjọba tuntun fẹ́ ní August 20 káàdá ilẹ̀ nílùú ẹni ní mọ́sàn ọba ìṣẹ̀ṣe ẹni ní mọ́sàn ìdọ́bù ṣìfò oyè àfijẹ́rẹ́ ní mọ́sàn ṣáà ń daṣọ tó ní létà lejò ti gbàgbọ́ tí màá lè dédé ní ìjọ ń dá ká máa wọ̀ ọ́ ká máa jọ tú àtọjọ́ yẹn ẹ̀wọ̀n ẹ̀dẹ̀tẹ̀ àti mọ̀ra náà yà mọ̀ra tẹ́lẹ̀ àdẹ́tì mọ̀ra náà ìṣáàjọ máa ṣe àkàlà máa gbẹ ní ìnípọ̀dún jẹ ká máa jọ máa ṣe. ẹ ṣé púpọ̀ mo fẹ́ padà sórí àwọn bàbá mi kó tó di pé a máa mú ètò náà wá sí ìpamọ́ bàbá mi ẹ kú jókòó lẹ́ẹ̀kan sí ẹ má ṣàì bá wa dá sí ètò kùnlẹ̀ nínú ọ̀rọ̀ yìí Ìjẹ̀bú rẹ̀ máa fọ́ ọ àṣìwà lórí ọ̀rọ̀ ká sọ Ìjẹ̀bú yẹn wọ́n gbọ́dọ̀ gbọ́ Ìjẹ̀bú lẹ́nu ẹ̀ wọ́n fọ àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí èyí tí àwọn kìrìsìtẹ́nì kan fọ àwọn mùsùlùmí èdò onínéètì ojúde ọba ẹ bá wa ṣàlàyé fún wọn fọkọ kẹ́nìkan ni máa ro ara rẹ̀ pin o dédé ẹni ìkankan ní àwa ọmọọba kan ṣòro àwa Àwùjalẹ̀ ṣó ń wà fún dédé ẹni ìbá ẹni ń wà gbogbo Akile Ijebu pátápátá ẹ bá sọ sí. eré ojúde ọba nígbà tó máa bẹ̀rẹ̀ Ìjẹ̀bú nìkan máa bẹ̀rẹ̀ ojúde ọba báyìí nìkan ń fọ kúkú kọlọmbà àdẹlẹ Christian ni ojú òyìnbó kúkú Christian ni wọ́n ti wọ́n ó jẹ́ ẹni tó ní ó. wọ́n fẹ́ lè Ìjẹ̀bú náà fẹ́ òkè bàbá wa lórí ojú òyìnbó kúkú báyìí Christian ni. Christian wà. but kò yá kó láti fẹ́ ìyàwó mọ́ ẹni bá dẹ̀ máa fẹ́ ìyàwó mọ́ kẹ̀ ẹ lè ṣe Christian ní ẹ pé kó lọ ṣe mùsùlùmí ló fi fẹ́ ìyàwó rẹpẹtẹ. ṣé wàá rí iṣu pé àwọn mùsùlùmí ẹni dominate wọn ni èsì ẹ̀rọ kì í ṣe nǹkan tí ó bójú mu àwa náà àti journalist a máa ń gbọ́ ọkùnrin kan tó bá gboyè mi bá rẹ̀ muslim ni ìyé rẹ̀ christian ni kọ́ wọ́n máa ṣe ojúdọ̀bà wọ́n ti wá lẹ́nujọ́ mẹ́ta ẹ̀sìn wọ́n lọ sí ilé ìtura wọn wọ́n lọ ṣe so wọ́n wà ní ẹ̀rí fọ́ dédé ọmọ Ìjẹ̀bú Akile Ijebu Akile Ijebu ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́nu nǹkan ṣe pẹ̀lú ojúdọ̀bà. bóyá mo wá fẹ́ kẹ́ bá àwọn ọmọ ẹni wà ní òkèèrè sọ̀rọ̀ ní diaspora àwọn kan sì ń bẹ̀rù. ṣe rí àwọn ọmọ wa tó wà ní ẹni sọrú wọn ṣe rí ọmọ ẹni wà o ṣe rí àwọn ọmọ ẹni wà ní òkèèrè tí dédé wọn o. Ìjẹ̀bú máa ń sọ̀rọ̀ fún
Washington. wọn ọlọ́mọ àjẹ kábùlé díẹ̀ nínú ọjà tó gbọ́ Kábúlé dẹ̀ ní lọ́jà. Abúlé má dẹ̀ nínú ọjà. nínú ọjà ìtumọ̀ rẹ̀ láti sọ tẹ́lẹ̀ sí sọ ẹlòmíràn wà ó ní wọn ṣe lé wọn. For instance ní àwa ní family house tiwa sọ́wọ́n àbúrò mi kan wáyé àwọn bá wọn ti kú tipẹ́ èyí ọkùnrin ìlú òyìnbó ẹ fẹ́ yàwó ebi mọ èyí obìnrin ẹ fẹ́ yàwó ẹ̀mí rẹ kọ́kọ́ ebi mọ wọn bá ní kan lọ sí ìdúró bàbá wọn dẹ̀ rí ìtẹ̀ ọ̀dọ̀ ẹ̀gbọ́n ọba wọn kan ló ń gbé kó fi dàgbà ẹ mọ̀lé ọ̀ ẹ lò sílé wọ́n wá lọ sí ilé bàbá yẹn ó yìí níyàwó wọ́n wá sọ ń fọ màmá kan báyìí ẹ máa bọ̀ wá wọ́n kọ́ ọ lọ ṣe wáyà ká lọ ṣe wáyà màmá yẹn yẹ gbọ́ tó tọ́ ibà yẹn gbé nílé yìí o wọ́n yẹ fẹ́ ṣe kíkẹ́ lọ lé bá wọn. Orísun ẹ ẹ lọ ṣe níbẹ̀ o màmá àti àyìnbá àgbàlagbà kan ní gbígbọ́ nínú bí yẹn ṣe mú wọn wá bá mi nìkan ọ̀gbẹ́ni àwọn ará rẹ̀ gbé èèyàn máa sọ fún wáyé fọ ní ilé yìí kọ́ adífá olókòwò ni wà o àfi tọ́ bá máa kọ́ńtáàtì àwọn tó ń ṣe bíṣú àti hàn á ní ojú òṣì ńlẹ̀ wa ń bẹ̀ yẹn o but alákàdá là wà èmi ò mọ̀ ń pa but I believe in it ojoojúmọ́ la máa ń ṣe. Thank God for those people that has a belief. Yeah, that's the reason why they are there. Ìkàn rí wàhálà náà ní ẹ̀yàn kó èso ní bìlífù náà yẹn láyé tó kọ́ ọlọ́mọ máa jẹ́ kábúlé di wà lọ́jà. Orí problem. Wọ́n dẹ̀ wá wọ́n ṣe oúnjẹ fún wọn wọ́n ṣe and what something kọ́kọ́ ṣẹlẹ̀ ní ẹ̀ tó wà miraculous níwájú ilé wa yẹn all of a sudden akọ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rí àwọn àṣà kan bẹ̀rẹ̀ sí ní pàdé àṣà yes ó bẹ̀rẹ̀ sí ní pàdé tó ń pàdé ọ̀rẹ́ mi kan wá kí mi yẹ wá ní because àkàrà wà nílẹ̀ àjẹ ìyẹn kí ní kan wà mọ́ ọ̀rẹ́ mi yẹn bá ní ṣòṣì pé wọn. ọmọ láwọn èrè wa ìwà bẹ́ẹ̀ jẹ́ ẹ̀jú àkàrà ìta wọn that is the beauty of the cultural survival. Good. Ẹ ṣé púpọ̀ mo dúpẹ́ gidigidi lọ́wọ́ ẹ̀yin bàbá mi èdè wọn pátá Akile Ijebu èdè fún ẹ sílẹ̀ wá kẹ́kọ̀ọ́ pé àti ẹ̀gbẹ́ yìí dìde àwọn ọmọ yín fẹ́ gbóhùn ni wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ ẹ̀ wò fáwọn wo ló ń sọ̀rọ̀ èdè ìdí ẹ wá lágbára Ọlọ́run ẹ túbọ̀ síwájú náà àwọn ọmọ tìyín náà wọ́n fi ṣòro àwa ìlú yìí aṣọ yìí ayé òní dẹ̀kù sáàgbà lágbára Ọlọ́run àtúbọ̀ máa rí ètò nínú àdè máa jẹ́ èdè púpọ̀ láìpọ̀ sí lórí ètò Aniyikaye ní gbogbo ọmọ Akile Ijebu òun ni àwọn bàbá wa ti bá wa sọ̀rọ̀ lóríṣiríṣi tí wọ́n dẹ̀ tún fi yé wa tí wọ́n tún pe àwọn èèyàn wa gbogbo ọmọ Akile Ijebu láti ìlú òkè wípé ká máa bọ̀ ibi tí bàbá wa kábíyèsí aláyélúwà máa wù jalè tí Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ pé kí wọ́n pa wá pọ̀ lẹ́yọkan kí wọ́n dà wá pọ̀ pẹ̀lú ìfẹ́ ibi táwọn náà ń gbé dé yìí tán sì ń gbé lọ káwa tó kù náà àtọmọdé àtàgbà wa ká túbọ̀ wá fún wọn lọ́wọ́ ká jọ gbé dókè títí kí ikú má jẹ́ nìkan gbà lọ́wọ́ wa gbogbo àwọn èèyàn wa tó wà lókè òkun wọn ò ní fòkun ní ránṣẹ́ gbogbo iṣẹ́ tẹ bá ṣe lọ́hùn èrè agorí ẹ̀ wá kó èrè oko wa lẹ́ẹ̀kan sí i à ń mú ètò yìí lọ sí ìpamọ́ báyìí àtúnú wáyé láti ìdílé ibòmíì gbogbo tí a máa pè wá sórí ètò yìí fún àwọn ọmọ Akile Ijebu kí wọ́n lè mọ bí wọ́n ṣe tó ní gbangba àgbáyé Ọlọ́run á túbọ̀ ràn wá lọ́wọ́. nígbà yẹn amúwásípamọ́ lẹ́yìn adẹ̀ ń kí ẹ̀yin bàbá wa gbé láyọ̀ ẹ̀ máa délé. ẹ ṣé olóòtú ẹ ṣé gan. fẹ́ kí ẹ kí àwọn aráalé wípé àti bá ètò ìdébì kan amúlọsípamọ́ á tún máa pàdé. a kí gbogbo àwọn ọmọ wa nílé lóko àtàwọn tó wà nídàálẹ̀ àdúrà gbogbo wa ló máa gbà á ti ṣe ètò yìí a fẹ́ mú wá sí pamọ́ fún ọjọ́ ìmí ọjọ́ rere tá a tún pàdé ayọ̀ ni o ire ni gbogbo wa yóò rí o. mo fẹ́ kẹ́ iná bá wọn sọ̀rọ̀.
gbogbo ẹ̀yin ọmọ wa gbogbo ẹ̀yin ọmọ Ìjẹ̀bú pátápátá mo kí yín lórí ètò Aniyikaye ní gbogbo ọmọ Akile Ijebu. ní gbogbo ọmọ Akile Ijebu a ti fẹ́ mú ètò náà wá sí ìpamọ́ ìpamọ́ náà kó má jẹ́ ti kú fún gbogbo wa kó má jẹ́ tààrùn nígbà tá a bá máa tún pàdé ọmọ ọba ẹni wọ́n ti jó táyọ̀ ń ṣèdẹ ìjó táyà máa jọ fi rẹ ni mo wá fàsìkò ń sọ ẹran ẹfọ nóṣù ń wá àmàṣọdún Iléyá dédé ọmọ Ìjẹ̀bú nílé nókò kún ẹ wálé oṣù ẹ máa tún tẹ̀lé àmàṣọdún Agẹmọ ẹ̀wọ̀n wà ní Amẹ́ríkà Canada US ẹ wálé kẹ́ tọ́ra yìí oṣù méjì kẹ́ wá bẹ́ẹ̀ ní ṣọdún kẹ́ wá ṣọdún ìlú wọn ẹ̀wọ̀n adífọ́kẹ́ bá má padà rọ̀hún ọ̀sẹ̀ rẹ̀ ìṣẹ̀ tó máa wa máa tẹ̀ ìrètí sẹ́kẹ̀ ní ìdáwọ́ dúró wà ló máa rí o àti ìṣàmọ̀dún àdúgbò ìṣàṣe mọ́ o. bàbá ẹ bá wa bá àwọn èèyàn sọ̀rọ̀ pé a ti ń lọ báyìí ọlọ́run a ti ń lọ báyìí o gbogbo ìgbà ẹrú malẹ̀ tó wà ní Akile Ijebu agbèwà máa tọ́ wa sọ́nà àníyé lébù well a ti bá ètò náà dé gẹ́gẹ́ báyìí à ń lọ ẹni tó bá ní ká má bọ̀ òun là ní bíbá lágbára Ọlọ́run ní àìpẹ́ á tún mú ètò yìí wá sí ojú etí gbọ̀n wa èmi lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni ọmọọba Olúwakẹ́mi Adédọ̀jà Aniyikaye pátápátá ní gbogbo ọmọ Akile Ijebu mo fi ilẹ̀ kan sí pé ó dìgbà.